èrò kan ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dá wàhálà alẹ̀ sínú ẹ̀sìn yìí ẹni tí ń ràn wọ́n lọ́wọ́ ti ń gbówó fún wọn ní Alhaji Awad Ibrahim yẹn. èmi fi ẹnu dá àbá àmọ́ sọ fún yín tó bá jẹ́ sí pé ń tá a gbọ́ mi ìfẹsẹ̀ rẹ̀ múlẹ̀ o àmọ́ ọ̀tá bá ti ń gbọ́ lẹ́nu èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún ó ti fara jòdodo tó bá gbé bẹ́ẹ̀ ni Alhaji Awad Ibrahim ẹ̀ dákun ẹ̀ torí àdé Muhammad ẹ̀ tọ́kù ẹ̀ alùsùnà wal jamaa mùsùlùmí tó bá tọwọ́ rẹ̀ pàkó tó bá sọ fún ìfìrìn ìṣe wọn lọ́wọ́ wọn náà yóò wú ẹ̀sìn àdé Muhammad tí a bóyá Alhaji Awad Ibrahim mọ̀ nǹkan tí wọ́n pè ní manhaju salafiyya tó fi jẹ́ sí pé lórí láì manhaju salafiyya ni Alhaji Awad Ibrahim yọ́nú sí láti máa náwó tọ́lọ́ ń pèsè fún wọn láti fi gbé Islam ga sí Alhaji Awad Ibrahim gbogbo ẹ̀ka àánú ẹ̀sìn ṣe yín o níbi tọ́lọ́ Islam délé ni kí àwọn èèyàn kan kí wọ́n ti ọ̀bẹ bọ ẹ̀dá ẹgbẹ́ wọn lọ́rùn kí wọ́n dú lọ́rùn kí wọ́n ṣe bisimilahi Allahu akbar kí àwọn èèyàn ẹ̀dẹ̀ sọ wípé ní àwọn òjẹ́ ìjọ kankan o pé àwọn jẹ́ alùsùnà wal jamaa Alhaji Awad Ibrahim kí ló wù yín nínú ìjọ yẹn láti máa fọ́ṣọ wọn láti máa support wọn. èrò kan mi lórí ọ̀rọ̀ Alhaji Awad Ibrahim ibi tí mo ti wá ń ṣèwádìí mi kiri mo wá rí ẹnìkan mo wá béèrè lọ́wọ́ wọn pé ẹ dákun jẹ́ ní fọ́tò Alhaji Awad Ibrahim àti pé kílẹ̀ mọ̀ ń pa wọn nítorí sọ fún mi ní pọ́nbélé ni pé kí má tiẹ̀ sọ̀rọ̀ pa ẹni ẹ rárá torí pé onítọ̀hún téèyàn bá sọ̀rọ̀ nípa rẹ̀ olówó ńláńlá ni alágbára sì ni ó lè rán yàn lẹ́wọ̀n mo ní ẹtì í tẹ́ fi sọ ọmọ ẹ ti fi kàmí léwu báwọn nítorí rẹ̀ ní wálé ayé wá sí ọ̀rọ̀ sí ni afáà lè ní kì í ṣe bí tẹ́rù rẹ̀ ní afáà níbi dín ilẹ̀ yìí wọn lẹ́wọ̀n kì í ṣe mi kì í ṣe mi torí kí ìmísí àti ìdàpọ̀ mímọ́ ti ń bẹ láàrin ní àtọ́lọ́wọ́ ọba mi tí ń fi ṣiṣẹ́ rẹ̀ tí ó wà di wàhálà síbi lọ́rùn tí ẹ̀dá àlàyé kan wà á fi ìyà jẹ mí lájẹgbé lórí ilẹ̀ lèmi kì í ṣe talu tí gbogbo tí bá jẹ́ òfin ọlọ́mi kì í kọjá àlàbí lórí ẹ̀. so fún mi láti wá gbúrò ẹnìkan tó jẹ́ olówó nínú ẹ̀sìn wípé àwọn à ń gbúrò àwọn nǹkan kan tí ò tọ́ nínú ẹ̀sìn pé wọ́n ní ẹni yẹn ń ṣe fún mi láti wá sọ pé mo fẹ́ bọ́ta mo fẹ́ sọ̀rọ̀ mo wá bẹ́ẹ̀ fún tó mọ̀ràn mi lẹ́wọ̀n àbí kó mọ̀ lo agbára ìdí olówó rẹ̀ lémi lórí ní òní lè jẹ́ kí n jíṣẹ́ Ọlọ́run ìdí àwọn fọ́nà tẹ̀mí jù bá ń lọ. èrò kan ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dá wàhálà alẹ̀ sínú ẹ̀sìn yìí tí wọ́n ń dá fìtínà lẹ̀ tí wọ́n ń sọ ìsìláàmù lẹ́nu tí wọ́n ń jẹ́ káyé ó máa rí pé ẹ̀sìn burúkú lẹ̀sìn Ànábì Muhammad èrò kan ní wípé ẹni tí ń ràn wọ́n lọ́wọ́ tí ń gbówó fún wọn ní Alhaji Awad Ibrahim yẹn ó wá jẹ́ kí n ládìí sọ́kàn pé gbogbo tí ó bá dẹ́gbà ní fún èmi ó ṣe wáàsí fún Alhaji Awad Ibrahim àmọ́ nígbà tí mo wá ń ṣèwádìí mi lọ tí mo ń ṣèwádìí mo padà wá rí gbọ́ wípé Alhaji tí wọ́n ń pè ní Awad Ibrahim yẹn ní ọkọ ìyá wa Saida Alimanara Rashida tí mo sì mọ Alhaji Alimanara Rashida yìí dáadáa bó tilẹ̀ jẹ́ sí pé gbàtàjọ mara àsìkò tèmi ò tí ì mọ̀ tí mo fẹ́ jẹ́ tí Haja Rashida náà ò tí ì mọ̀ tó fẹ́ jẹ́ òun lájọ mara jọmọ́ tẹ́nìkan ò tí ì mọ̀ bí tó ń lọ láì tí ì mọ̀ tó ń fẹ́ fi kálukú lọ láyé ni mo ti mọ̀ Haja Rashida jọmọ́ nígbà tó wá di ilé ní tílẹ̀ mọ́ yìí tá a wá rí ara rẹ̀ tọ́lọ́ fi Haja Rashida dá nínú Islam ó sọ ìyá náà di ya wa torí pé gbogbo ọmọ kékeré tó bá ti gbé iṣẹ́ tí àwọn àgbàlagbà fi ilẹ̀ tó yẹ wọ́n gbé tí mo gbé ó ti dìyà nínú ẹ̀sìn lẹ́ni ìtílẹ̀ mọ́ yìí tá a bá yọ tẹ̀gàn kú ń bẹ̀ ipa rẹ̀ tí Haja Rashida tí wọ́n ń kó nínú Islam ó ti kọjá ká sọ pé kí ni wọ́n ṣe. ìgbà tí mo wá gbọ́ tí ó kàn mí pé Alhaji Awad Ibrahim yẹn ní ọkọ Haja Rashida ọ̀rọ̀ wá di méjì mọ́ mi lọ́wọ́ ìpè àhà èwo lẹ tí wọ́n gbé báyìí èwo ní kí n dì múnú méjèèjì tá a sì mọ̀ pé kò sí ara rẹ̀ kankan tí obìnrin lè dá níta tí ó ṣẹ̀yìn ọkọ ẹ̀ Haja Rashida bá ń fi owó ńláńlá fi ran àwọn àfẹ́sìn tí wọ́n jẹ́ àfẹ́sìn tòótọ́ lọ́wọ́ káàkiri everywhere tí wọ́n ti ṣiṣẹ́ sí kò lè ṣẹ̀yìn ọkọ wọn Alhaji Awad Ibrahim yìí bó lọ́rọ́ tí wá lọ gbà bó ni ó ti wá rí bẹ́ẹ̀ ìyẹn ló wá mú mi rí wípé pẹ̀lú ìwádìí tí mo ṣe ó yẹ kí n lo in tí Ọlọ́run sọ fún Ànábì Muhammad fún Alhaji wa Awad Ibrahim tọ́lọ́run sọ wípé ní ud'u ila sabili rabbika bil hikmati wa maw'izatil hasana yìí wá sọ ẹ̀mí mi kalẹ̀ wípé àfi kí n ṣe sùúrù kí n ṣe wáàsí fún Alhaji Awad Ibrahim dáadáa nípa tí wọ́n pè ní Islam. Alhaji wa Awad Ibrahim mo kí pẹ̀lú ọba tó dá ayé tó sàyín lẹ́sà nínú ayé gbogbo ń tẹ́ẹ̀dá ayé Alhaji Ibrahim akitiyan yóò gbé o ìlàkàkà yóò gbé aksam tó bí wádìí ìlà ájò yìí gbìyànjú yìí kò sọ yídà ń tẹ́ẹ̀dá mo ṣe tán ta ní òbí mi Ọlọ́run ni Ọlọ́run máa wá ń ka ẹni tó bá wù yẹ a máa gbọ́ láfẹ́ tó bá fẹ́ gbé fún nítorí kankan o torí kó lè bá fi ṣàdánwò fún bóyá ń tọ́wọ́ pass àbí òní pass. Alhaji wa Awad Ibrahim aya Qur'ani ó ní ya ayyuhal insan a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhal insan innaka kadihun
ila rabbika kadihan famulaqi. Alhaji Awa Ibrahim ẹ má gba ìtànjẹ o, ẹ má gba ìtànjẹ o, ẹ ti fẹ́ má gba ìtànjẹ o. ìdí wọn pè ní manhaju salafiyya kì í ṣe irú ilé ẹgbẹ́ bá ń bẹ̀ torí Ànábì Muhammad, torí kò sí nǹkan kan tí ń jẹ́ manhaju salafiyya ó kọjá adauddin mutlaqan. manhaju ahlus sunna wal jamaa àbí salafiyya kò sí nǹkan kan tó dálé lórí tó kọjá láti gbógun ti ẹ̀sìn Ànábì, láti bẹ ẹ̀sìn Ànábì wú, láti fi fọ́tò tí ò dáa síta Islam. kì í wá ṣẹlú yín tí Ọlọ́run gbé kalẹ̀ sínú Islam ní fọ́tò Sayyidina Usman òní ó wà jẹ́ pé ẹ̀ ní rí ìjọ kankan tí ó wù yín láti gbáṣẹ láti máa náwó sí nínú Islam tí ó wà jẹ́ manhaju salafiyya. àwọn tí wọ́n ń júwe ẹ̀sìn Ànábì lọ́nà tí ó bàdá, àwọn tí wọ́n ń júwe ẹ̀sìn Ànábì ní ẹ̀sìn apààyàn, àwọn tí wọ́n ń júwe ẹ̀sìn Ànábì lẹ́sìn adájà sílẹ̀, àwọn tí wọ́n ń júwe ẹ̀sìn Ànábì lẹ́sìn burúkú fáyé ẹ̀sìn ká. ààrí àpéjúwe kan fún yín Alhaji Awa Ibrahim nínú ayé nísìn tó kọjá bá fi yín ní Sayyidina Usman olówó àkọ́kọ́ nínú Islam. Sayyidina Usman kò wá fi owó rẹ̀ ṣe kẹ́kẹ́ ju bí ó fi ran Ànábì Muhammad lọ́wọ́, ó fi ń tẹ Islam síwájú, ó fi ń sàánú Islam. Sayyidina Usman kò fi owó rẹ̀ kò fi gba Islam láàmú. irú wájú bẹ́ẹ̀ náà lẹ́gẹ́ iná wà lé ní Alhaji Awa. owó tí ń bẹ lọ́wọ́ yìí lé ní Alhaji Awa Ibrahim tó bá ṣe wípé ní lórí manhaju bí tó yẹ kẹ́ wà gẹ́gẹ́ lẹ́wà àdínà tẹ̀mọ́ bẹ̀rẹ̀ káàkiri pẹ̀ta níbi Alhaji Awa Ibrahim. ó dá bóyá Alhaji Awa Ibrahim mọ̀ nǹkan tí wọ́n pè ní manhaju salafiyya tó fi jẹ́ sí wípé lórí láì manhaju salafiyya ni Alhaji Awa Ibrahim yọ́nú sí láti máa náwó tọ́lọ́ ń pèsè fún wọn láti fi gbé Islam ga sí. ẹ jẹ́ kí n júwe àwọn ẹgbẹ́ tí ń bẹ nínú Islam kẹ́ẹ̀fì mọ̀ èyí tó yẹ kẹ́ẹ̀ tẹ̀lé. Islam ti ń bẹ lọ́dún tó pẹ́, Kàdíríyà ń bẹ nínú Islam ẹgbẹ́ kan ìjọ kan ni wọ́n, Tìjàníyà ń bẹ nínú Islam ìjọ mùsùlùmí ni wọ́n, àlùmọ́ ànábì ni wọ́n, Ṣàmsùdíìnì ń bẹ nínú Islam àlùmọ́ ànábì ni wọ́n, Ahmadiyya ń bẹ nínú Islam àlùmọ́ ànábì ni wọ́n, Ansarudeen ń bẹ nínú Islam àlùmọ́ ànábì ni wọ́n, Jama Nawaruddin ń bẹ nínú Islam àlùmọ́ ànábì ni wọ́n, Nasfat ń bẹ, Kọ̀ríbù ń bẹ ní àwọn ìjọ ńláńláńlá nínú Islam. Alhaji Awa Ibrahim nínú gbogbo ìjọ yìí níjọ́ bẹ tí ń bẹ títí wá di èní tọ̀bílíìgì bẹ nínú Islam àlùmọ́ ànábì Muhammad ni wọ́n. Alhaji Awa Ibrahim nínú àwọn ìjọ tí mo kàkalẹ̀ tí wọ́n jẹ́ àlùmọ́ ànábì àtàwọn míì tí tún sí èwo nínú wọn ní ń dá ìyàpẹ̀ ẹnu sílẹ̀ tó jẹ́ pé àwọn àfọ́ àwọn òní kankan tí wọ́n máa ń pèsè gbogbo gbà tó kọjá wípé èyí ò dá tọ̀hún ò dá tìyí ò dá tọ̀hún ò dá wàá ti kankan tó dá àfẹ́ tó bá tẹ̀lé wọn, àfẹ́ tó bá ti tẹ̀lé tí wọn gbogbo ẹni tí ò bá ti ṣe manhaju salafiyya kèfèrí ní lọ́dọ̀ wọn tó padà ní nínú manhaju ti ń bẹ nínú Islam Ànábì Muhammad lakum dinukum waliya din kálukú ṣe títí ẹ̀ lórí adúlẹ̀ tí Ọlọ́run àtànábì gbé kalẹ̀ ẹnìkan ò bẹ́ nìkan jà. ẹwọ dọ́tà Ansarudeen ti ń bẹ àìdíyà tí wọn ni wọ́n lò, ẹwọ dọ́tà Ahmadiyya ti ń bẹ ìjọ wò làfà Ahmadiyya kan jáde tó sọ pé ẹnìkan kèfèrí ní ẹnìkan ó wọ náà nítorí pé kò ṣe ẹgbẹ́ táwọn. ìjọ wo ni Tìjàníyà ti ń bẹ tọ́tí jáde pé ẹnìkan kèfèrí ní ẹ má bá ṣe tẹ́ ẹ bá rí wọn ẹ pa nítorí pé wọn ò ṣẹgbẹ́ táwọn. ìjọ wo lẹ́nu tẹ́ ẹ bá rí ibi títà fi ń ṣẹlẹ̀ àwọn Salafiyya lẹ́bàá ń bẹ̀, tẹ́ ẹ bá rí ibi tí wọ́n ti ń pààyàn àwọn Salafiyya lẹ́bàá ń bẹ̀, tẹ́ ẹ bá rí ibi tí wọ́n ti ń dá wàhálà sílẹ̀ àwọn Salafiyya lẹ́bàá ń bẹ̀, tẹ́ ẹ bá rí àpéjúwe kankan tí ò dá lára Islam àwọn Salafiyya lẹ́bàá ń bẹ̀. Alhaji Awa Ibrahim irú ìdẹ wa jẹ́ olówó ẹ̀sìn tọ́lọ́ wá sàlẹ́sà fún Ànábì Muhammad ẹ̀dá kò ṣebi tí ó wáyé ká ẹ̀dójúkọ ni. Alhaji Awa Ibrahim ẹ ti fẹ́ máa gba ìtàjẹ́ òtórí Ànábì ya ayyuhal insan innaka kadihun Al-Qur'ani ní ilé ọmọ ènìyàn innaka kadihun ila rabbika kadihan famulaqi. ẹ ti fẹ́ pàdé Ọlọ́run Alhaji Awa Ibrahim Islam níbi kọjá díẹ̀ ó sì kẹ́kẹ́ tí ń fa ìsìláàmù sẹ́yìn láti ọdún yìí. ìsìláàmù ti ní àwọn olówó rẹpẹtẹ tó jẹ́ sí pé tó bá pé wọ́n ṣe lówó lọ́wọ́ tó ni wọ́n fẹ́rẹ̀sì tó bá pé wọ́n ṣe lówó lọ́wọ́ tó ni wọ́n sì náwó sí ojú ọ̀nà ẹ̀tọ́ tó ni kì í ṣe bí tí ìsìláàmù mọ́ lé nìyó mọ́. àmọ́ bí ká lówó lọ́wọ́ tó yẹ ká fi rẹ̀ sí lọ́wọ́ fẹ́ bá àmọ́ fi gbógun tẹ̀sí ni iná ni òjẹ́ ìsìláàmù lọ síwájú. ìwà ń bẹ nínú wọn tí màmú máa ṣe bẹ́ẹ̀ tẹ́fẹ́ tí ń ṣe yòó Muhammad ní kí sẹ́kọ̀ọ́ náà mà wípé ọ̀nà tó ń tọ̀sẹ̀ sí yẹn ọ̀nà tó ń náwó sí nípa ẹ̀sìn yẹn kò tọ́ mà àmúkàn máa ń mà ń ṣèfẹ́ ẹnu rẹ̀ ní famulaqi kí gbogbo orú wọn bẹ́ẹ̀ ẹ̀rú pẹ́ pàdé Ọlọ́run. ìdí ń bẹ nínú wọn tí ó mà tó ẹ sí pé àwọn àfáà kan ni wọ́n ń tàn án ní tí wọ́n sọ fún un lóòpọ̀ dodo ni. Alhaji Awa Ibrahim mo fi gbogbo ẹnu mo fi sọ fún gẹ́gẹ́ bí àfẹ́sì wípé wallahi ó dá ó sàn fún yẹn kéèyàn gẹ́gẹ́ bèrí pàdé abọ náà abọ́gibọ̀ pẹ̀ kí a máa wá tọrọ ìmọ̀nà fún ju kéèyàn sọ fún òun mùsùlùmí òun wá jẹ́ manhaju salafiyya lọ. torí gbogbo ọ̀nà tí manhaju salafiyya ń sọ fún dínú Muhammadiyya ọ̀nà tó fi wọ́lù lẹ́ni tí ó yẹ ká lówó ẹ̀sìn kan tí ó níbẹ̀ ló wá gbogbo owó nǹkan. Alhaji Awa Ibrahim
anabi sallallahu alayhi wa sallam anabi ni kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyatihi. Owó tọ́lọ̀ wọn bá fún yín adarajẹ olùdarí ló ṣe yín lórí owó yẹn. Àníyàn ọlọ́wọ́ àtàná Muhammad ní wípé ẹ fi ran òun ọlọ́run lọ́wọ́, ẹ fi ran dínì Muhammadiyya lọ́wọ́, ẹ fi ran àwọn àfẹ́sì lọ́wọ́, ẹ fi tẹ Islam síwájú, bẹ́ẹ̀ náà ló sì yẹ kẹ́ ẹ ṣe. Alhaji Awa Ibrahim gbogbo ẹ̀ka àánú ẹ̀sìn ṣe yín o níbi tọ́lọ̀ Islam délé ni kí àwọn èèyàn kan kí wọ́n ti ọ̀bẹ bọ ẹ̀dá ẹgbẹ́ wọn lọ́rùn, kí wọ́n dún lọ́rùn, kí wọ́n ṣe bisimilahi Allahu akbar, kí àwọn èèyàn ẹ̀dẹ̀ sọ wípé ní àwọn ò jẹ́ ìjọ kankan o, pé àwọn jẹ́ Ahlus-Sunnah wal Jama'ah. Alhaji Awa Ibrahim kí ló wù yín nínú ìjọ yẹn láti máa fọ́ṣọ wọn, láti máa support wọn. Torí àná Muhammad tó bá ṣe wípé gbogbo ń tẹ̀ ń ṣe liwájú nìlá lọ́kọ̀ọ́jú rẹ̀ ọlọ́run lẹ́fẹ̀ẹ́ fi ń wá ẹ béèrè lọ́wọ́ ara yín kẹ́ ẹ fèsì, kí ló wù yín nínú àwùjọ bẹ́ẹ̀? Àwùjọ tó gbé bẹ́ẹ̀ fi ń pa ọmọ ìyá rẹ̀, fi ń pa àwọn èèyàn bíi tiẹ̀, kí ló wù yín nínú àwùjọ bẹ́ẹ̀? Àwùjọ bẹ́ẹ̀ pé kò ní síbi tí wọ́n wà láyé, ẹnìkan kan ò ní jẹ́ nìyẹn lọ́dọ̀ wọn, ẹnìkan kan ò ní ṣe dáadáa lójú wọn, àfi kí wọ́n máa condemn everybody. Alhaji Ibrahim kí ni tó ṣe yín lójú lọ́yìn lára Ahlus-Sunnah wal Jama'ah tí ó fi wá jẹ́ pé ibẹ̀ lẹ́yìn ó dojúkọ láti máa ná jama ẹ̀mọ́ bínú nẹ́tíwọ̀kì yẹn ni. Alhaji wa Ibrahim èyí tí ó bá dájú Alhaji ó ní kẹ́ gbìyànjú kẹ́ jókòó kẹ́ rò fúnra yín lọ́dọ̀ ara yín wípé ìjẹ́ yìí tí mo ń ṣe yìí ṣé bọ́ọ̀lù ti fẹ́ ni, ìjẹ́ yìí tí mo ń ṣe yìí ṣé bá nàbì ti fẹ́ ni. Èmi fi ẹnu jẹ́ àbá àmọ́ fi sọ fún yín tó bá jẹ́ sí pé níta gbọ́ mi ìfẹsẹ̀ rẹ̀ múlẹ̀ o, àmọ́ ọ̀gá bá ti ń gbọ́ lẹ́nu èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún ó ti fara jòdodo tó bá gbé bẹ́ẹ̀ ni Alhaji Awa Ibrahim ẹ dákun ẹ torí àná Muhammad ẹ gbọ́ pé Ahlus-Sunnah wal Jama'ah mùsùlùmí tó bá tọwọ́ rẹ̀ papò tó bá sọ fún fi ran ìṣe wọn lọ́wọ́ wallahi owó ẹ̀sìn àná Muhammad wallahi àdáàdì nìyí. Ẹni olówó ẹ̀sìn tí ò rí ọ̀nà kankan tó fẹ́ náwó sí mọ́ tó wá ní mọ́ni ádùn sàlàfíà ló fẹ́ náwó sí wallahi ń gbógun tẹ̀sí ànábì. So bàbá wa Alhaji wa Awa Ibrahim mo bẹ̀ yín torí Ọlọ́run, big sorted ni ó máa jẹ́ kí olówó tó yẹ kí ó fi owó rẹ̀ ó fi ran àwọn àfọ́ òdodo tí wọ́n ń ṣe ẹ̀sìn torí Ọlọ́run àtànábì lọ́wọ́ kó máa wá ná sọ́nà bòmí, ìṣòro ńlá ni ó máa jẹ́ fẹ́sìn. So mo bẹ̀ yín torí ànábì tó bá pẹ́ ní tòótọ́ Alhaji wa Awa Ibrahim ìta gbọ́ bẹ́ẹ̀ ló bá rí ìbádákẹ́ táníyàn ń ṣe o, torí pé Ọlọ́run tó fún yín lówó dédé fún yín kò lè ṣe mistake o, wọ́n láyọ̀ fi sàbẹ̀wò fún yín ni. Gbogbo ọ̀nà tẹ́ fi wá pàṣì ìdánwò àdánwò Ọlọ́run yẹn tí ìkànnìyẹ tó kà yẹ nínú ayé yìí lẹ́yìn ó tún wà ní àwọn tọ́lọ́wọ́ kà yẹ níwájú Ọlọ́run. Ó ní kẹ́ ẹ fowó náà sán o, ó ní kẹ́ ẹ fi sán o. Alhaji Awa Ibrahim ó ní kẹ́ ẹ fi sán, ìyá ń jẹ Islam o, Islam ń dààmú àwọn afẹ́sẹ̀ ń tẹnu ayé tí wọ́n ti já àbá àgidi tí wọn ò rẹ́ nìkan sànú wọn o, nítorí irú wọn la fẹ́ gbé yìí dìde o, kì í ṣe torí àwọn alákatakí tí a bẹ̀sìn jẹ́ o. Alhaji Ibrahim ẹ má sì ọ̀nà gbá o, Alhaji Ibrahim ẹ má sì ìjọ tẹ̀lé o, Ọlọ́run ọba ò ní da ẹ̀sìn yín nù o, Ọlọ́run ọba ò ní da ẹ̀sìn yín nù o. Mo ti sọ lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ mi mo tún repeat ẹ̀, wallahi ó dáa gé èèyàn jẹ́ abọ́ dìbò pẹ̀ kó má ní ẹ̀sìn kankan ká máa wá bẹ lọ́hùn ìmọ̀nà fún ju pé kó ń tọ́ ń pera rẹ̀ pé òun Ahlus-Sunnah wal Jama'ah àbí kó sọ pé òun Salafiyya. Tó bá dà pé tí mo wí kò rí bẹ́ẹ̀ kí àfa Salafi kan pọ̀ ta kó wá júwèé tí wọ́n pè ní Salafiyya ní ọ̀nà kan tó gbàdá. Ìdí mọ́ni àjù Salafiyya tó dálé lórí ilé yìí o, ìdá wa ń ṣe inú ẹ̀ tó dáa rẹ o, káàfọ́ òbí Salafi kan pọ̀ ta. Kí ni wọ́n ṣe ń bẹ̀ kọjá pé kí wọ́n máa dàdúgbò? Kí ni wọ́n ṣe ń bẹ̀ kọjá pé kí wọ́n máa dọ̀ọ̀ tálẹ̀ láàrin ọmọ ìyá? Kí ni wọ́n ṣe ń Salafiyya kọjá pé kí wọ́n sọ̀rọ̀ aláìmọ̀ṣẹ́ láàrin ayé? Kí ni mọ́ni àjù Salafiyya dálé kó tó kọjá pé kó lé lébẹ́ẹ̀lì tí ò da mọ́ ẹ̀sìn Islam lára? Kí wá ló fẹ́ wú olówó ẹ̀sìn lórí nínú yẹn láti mọ náwó tiẹ̀ síbẹ̀? Alhaji wa Ibrahim ẹ má gba ìtànjẹ o, Alhaji wa Ibrahim ẹ má gba ìtànjẹ o, ẹ má náwó orí dànù o, ẹ má náwó orí síbi tẹ́ẹ̀sì ní balada rẹ̀ níwájú Ọlọ́run o. Alhaji wa Ibrahim mo pè yín sákìyèsí o, ọba tó da yín tó kà yín yẹn tó gbé owó fún yín, ó fẹ́ kẹ́ fi ránṣẹ́ sẹ́lá náà Muhammad lọ́wọ́ ni o, ó fẹ́ kẹ́ fi rán Islam lọ́wọ́ ni o, ẹ má fi katako Islam o. Ọlọ́run ní gba ọlá lọ́wọ́ yín o, Ọlọ́run ní bá ti yín jẹ́ o, àṣìṣe ò ní jẹ́ tí ọlá àyànnábọ̀ Muhammad. Mo pè yín sákìyèsí o, ẹ̀ẹ́nà tí ọba tó ní kálukú wa tá a padà sẹ́ni lọ́ba tá a pàdé ẹ̀ tí ó sì béèrè lórí kókó kálukú ṣe, ẹni tí ó wàá béèrè lọ́wọ́ rẹ̀ jù náà láyé tí ìbéèrè tí wọ́n lágbára jù náà gbogbo ẹni abá ti kẹ́ nínú ẹ̀sìn tá a búrú fún. Àná Muhammad sallallahu alayhi wa sallam ó ní bí olówó ẹ̀sìn bí ó ṣe ṣe ìṣirò lórí ọ̀nà tó gbà yí owó rẹ̀ ó kéré sí bí ó ṣe ṣe ìṣirò lórí ọ̀nà tó gbà ná owó rẹ̀. Kí ló fowó rẹ̀ ṣe? Sọfẹ̀tì ó fún rẹ̀ náà ẹ̀sìn lọ́wọ́ ni
àbófi kójà bàbá ẹ̀sìn Alhaji Awa Ibrahim tí wọ́n bá bí yín jọ́tẹ̀ wá déwájú Ọlọ́run torí ìbéèrè tí wọ́n bí yín ẹfẹ́ ẹ̀kọ́ ni ǹjẹ́ owó yín ǹjẹ́ fi ń ran Islam lọ́wọ́ ni àbẹ́fí kò ní abá Islam èyí tó wá dáa ò ní pé kẹ́ ẹ rí èsì fọ̀ àwọn kan náà ti jẹ́ olówó ní Islam ní àná tí wọ́n sì lo ọkọ̀ tí Islam ò sí nígbàgbé wọn torí wọ́n ná tójú ọ̀nà ibi tó yẹ wọ́n ti ná Ọlọ́run tó wá jẹ́ èyí náà délé ní Haji Ibrahim kó kọ́ yín má bàa parẹ́ ní Islam kó mọ̀ jáde tí wọ́n bá rántí yín èpè náà máa fi wá fi rántí yín ẹnáwó yín tójú ọ̀nà ibi tí Islam ti nídìí yín ní kúkú parun o Ọlọ́run ní payín o wala hawla wala quwwata illa billah èmi gẹ́gẹ́ bí òjíṣẹ́ tọ́lọ́run kàyẹ tó sì gbé ọ̀rọ̀ ẹ̀sìn kàmíláyà lásìkò yìí àbáànú dín ní bàbá ẹ̀dá mo ṣe wá sí fún yín Alhaji Ibrahim àwa ẹ̀tọ́ àìkẹ́ gbọ́rọ̀ lọ́wọ́ bò ní sí lọ́nà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin.